gbàgbé ìwé tá à ń kà tá à ń jẹ̀gbádùn rẹ̀ lọ́wọ́ la pè ní Atótó Arére látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí. UPL University Press Limited ni ó gbé ìwé náà jáde. Ojú ìwé kẹtàdínlógójì 37 òun la kà dé níjẹ̀jọ ó tó di wípé àtàtà pínṣẹ̀. Ibẹ̀ náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ lónìí. Orí karùn-ún ọ̀kẹ́rẹ́ gorí ìrókò. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò. Ó fẹ́rẹ̀ pé ọdún méjì tí Àlàbá àti Sámínù ti ń ta ìwé ìròyìn. Bí ilẹ̀ bá mọ́ oníkálukú á gba ọ̀nà tirẹ̀ lọ. Nígbà tí wọ́n bá sì tà tán wọ́n á padà sí gáréèjì Òrótó. Lọ́sàn-án wọ́n á máa ṣe ọmọ ìta. Ní ìrọ̀lẹ́ wọ́n lè lọ gbá bọ́ọ̀lù tàbí kí wọ́n kàn máa rìn kiri títì kí ilẹ̀ ṣú. Bí ilẹ̀ bá wá ṣú wọ́n á lọ wòran ní hòtẹ́ẹ̀lì kan tí àwọn ènìyàn bá gbé ń jó tàbí níbi ìnáwó kan tí ijó bá wà. Àwọn náà wá ti kọ́ ijó jíjó. Wọ́n lè jójú kòkòrò lọ. Àwọn ènìyàn ti mọ̀ wọ́n sí ọ̀rẹ́ kòríkòsùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdíkọ̀ abẹ́ búkà inú ahoro òun ni wọ́n ń sùn kiri lálaalẹ́. Nígbà tó ṣe wọ́n pinnu pé ó yẹ kí àwọn tilẹ̀ máa fi owó díẹ̀ pamọ́ kí àwọn lè gba yàrá kan tí àwọn ó máa gbé. Wọ́n bẹ̀rẹ̀ sí fi owó pamọ́ sí báńkì tí ó wà ní Ìlàrẹ̀. Wọ́n ti sùn tán lóru ọjọ́ kan ní nǹkan dàrú. Àlàbá sùn lọ fanfan àfi ìgbà tí ó gba àbàrá àsémẹ́yìn àsémọ́rùn. Oorun dá lójú rẹ̀ ojú rẹ̀ sì là wà. Ó sì rí àwọn ọlọ́pàá kan tí wọ́n dúró. Dìde ńlẹ̀. Àlàbá dìde. Ó yá ǹsọ nínú mọ́tò ọ̀kan yẹn. Àlàbá rí mọ́tò ọlọ́pàá kan nítòsí lójú títì. Àwọn ọmọ kéékèèké kún inú rẹ̀ dẹnu. Àwọn àgbà kọ̀ọ̀kan sì tún wà níbẹ̀. A mà rí wọn kó lónìí o. Bẹ́ẹ̀ ènìyàn ló sì bí àwọn wọ̀nyí. Búkà ọ̀hún yẹn ń kọ́. Lọ wo bẹ̀ bóyá wọ́n tún kù. Sámínù dà. Àlàbá kò rí. Ibo ló gbà lọ? Ìgbà wo ló lọ? Wọ́n ṣàjọsùn lálẹ́ àná ni. Ọwọ́ ti tẹ Sámínù ni. Àbí ó sì ti rí àwọn ọlọ́pàá ó ti sá lọ. A jẹ́ pé ẹyẹ kò sọ fẹ́yẹ pé ó kò ń bọ̀ nìyẹn o. Àwọn ọmọ ọ̀ràn gbogbo. Ilé baba wọn ò ṣeé gbé. Ọ̀dọ̀ ìyá wọn kò sì tẹ́ wọn lọ́rùn. Àfi inú ọmọlanke. Àfi abẹ́ búkà. Àwọn ọlọ́pàá ń wá inú búkà yòókù kiri. Àlàbá yọ́ mìíràn. Ó sì kó sáàrin búkà méjì. Ó sì rìn lọ kemọ́kemọ́ lọ títí ó fi rìn jìnnà. Ó gbọ́ tí mọ́tò àwọn ọlọ́pàá sí. Kò tilẹ̀ sí ẹni tí ó dúró láti wá òun. Bóyá wọn kò tilẹ̀ mọ̀ pé òun ti sá mọ́ wọn lọ́wọ́. Ó pẹ́ tí òun àti Sámínù ti ń gbọ́ pé àwọn ọlọ́pàá ń kó àwọn aláìrílégbé àti asùnta. Ṣùgbọ́n wọ́n ní tẹ́lẹ̀. Àfi bí Àlàbá fúnra rẹ̀ ti wá fojú rẹ̀ rí lónìí yìí. Ẹ̀ẹ̀kan náà ló rántí pé ó tó ọjọ́ mẹ́ta tí àwọn ti dé báńkì gbẹ̀yìn. Ọwọ́ ni àwọn ń kó owó tí àwọn bá jẹ lérè lójoojúmọ́ sí títí yóò fi tó ohun tí àwọn lè kó lọ sí báńkì. Bí ẹ̀rù ti ń bà á tó pé àwọn ọlọ́pàá ń kiri abẹ́ búkà kiri. Ẹ̀rù tó ń bà á pé bí òun kò bá lọ kó owó náà kúrò ní kí ilẹ̀ tó mọ́. Àwọn alátẹ tí ń ta wòsíwòsí ní búkà tí àwọn sùn sí yóò bàtẹ. Wọn ó sì rí owó tí àwọn kó pamọ́. Àfi kí òun yára lọ kí ilẹ̀ tó mọ́. Ìjáfara léwu. Ìbẹ̀rùbojo làlàbá fi tó ń dé búkà yìí. Ní nǹkan bí aago 4:00 àfẹ̀mọ́jú. Àwọn ọlọ́pàá ti kúrò níbẹ̀ ní tòótọ́. Ṣùgbọ́n Sámínù náà kò sí níbẹ̀. Bí ìgbà tí ènìyàn ń wá abẹ́rẹ́ ni Àlàbá bẹ̀rẹ̀ sí wá owó tí wọ́n gbé pamọ́. Ó wá títí ó wá pẹ́pẹ́pẹ́ kò rí. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò. Ojú ọdẹ wá dá àbí ò dá. Owó ọjọ́ mẹ́ta olè ló kó àbí Sámínù ló kó owó lọ. Ọlọ́run ṣe é pé owó ọjọ́ mẹ́ta péré ni. Owó gidi wà ní báńkì. Ǹjẹ́ kò ní tó náírà 63 bẹ́ẹ̀ ó lé kọ́bọ̀ mélòó kan pẹ̀lú. Báńkì nìyẹn wà. Ó tún rántí ọjọ́ náà lọ́hùn tí àwọn kọ́kọ́ mú owó lọ sí báńkì ní Ìlàrẹ̀. Ọjọ́ náà ni wọ́n ní bí àwọn ti ṣe ń kó owó wóróworó kiri kò dára. Nígbà tí ó jẹ́ pé àwọn ti fẹ́ fi pamọ́ fún ọjọ́ iwájú ni. Owó tí a fẹ́ fi pamọ́ ó mà lé díẹ̀. Yóò máa lé díẹ̀ sí lóṣooṣù. Owó tí a fi pamọ́ yóò sì ti máa lé díẹ̀ sí lóṣooṣù. Bí a bá ti tún rí owó sí i a ó máa kó mọ́. Bóyá a tilẹ̀ lè ti ibẹ̀ fi owó ránṣẹ́ sí Èkó tààrà tàbí Ìbàdàn sá
ká máa rí ìwé ìròyìn náà rà ní ẹ̀dínwó kí àwọn atàwé ìròyìn mìíràn kí wọ́n máa rà lọ́dọ̀ wa. Nígbà tí wọ́n dé báńkì, àwọn tí ń ṣiṣẹ́ níbẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, tayọ̀tayọ̀ ni àwọn náà sì fi di afowópamọ́ ní báńkì Ìlàrẹ́. Èló lẹ fẹ́ fi bẹ̀rẹ̀? 20 náírà àti 6 ni. 26. Bẹ́ẹ̀ ni sà. Orúkọ ta lẹ fẹ́ lò láti máa fi gba owó yìí? Orúkọ àwa méjèèjì. A ó jọ máa tọwọ́ bọ̀wé ni. Sámínù ló wá ṣe àfikún wípé tàbí kí ẹnikẹ́ni nínú àwa méjèèjì fọwọ́ bọ̀wé, èyíkéyìí nínú wa. Báyìí ni wọ́n ṣe fi owó náà pamọ́ ní báńkì. Wọ́n sì ń fi kún níláre tí owó fi wá di gọbọi náírà 64. Wọn ò gba kọ́bọ̀ rí nínú rẹ̀. Ṣùgbọ́n láti ìjẹta wọn kò tíì fi owó pamọ́. Wọn ò tà púpọ̀. Èrè tí wọ́n sì ń rí jẹ ó jẹ́ náírà 2 àti kọ́bọ̀ 6 lẹ́yìn owó oúnjẹ tí wọ́n jẹ. Bóyá Sámínù ti kó o, a jẹ́ pé kò sọnù. Ṣùgbọ́n bí kì í bá ṣe Sámínù ló kó ńkọ́, ta ní tilẹ̀ tún lè kó o? Sámínù ni dájúdájú. Kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì yìí ni Àlàbá jí dé ibi tí wọ́n ti ń ra ìwé ìròyìn tí wọ́n ó tà. Kò pàdé Sámínù níbẹ̀. Ǹjẹ́ ọ̀nà àti rí ìwé ìròyìn rà láàárọ̀ ọjọ́ náà kò ń dẹ̀tì bọ̀ báyìí? Èló ni ìwọ fẹ́ rà? Eléèló ni ìwọ fẹ́ rà? Mo ń dúró dè kejì mi ni. Ó wá ṣe pẹ́ bẹ́ẹ̀ tó ń dá ìwọ dúró látàárọ̀. Ara rẹ̀ ò yá tó bẹ́ẹ̀ lálẹ́ àná, bóyá ó jí lọ sí ọsibítù ni. Kò ní pẹ́ púpọ̀ tí ó fi dé. Ó sì wá di ìgbà tó bá dé kẹ́ ẹ tó ra tiyín. Nígbà tí gbogbo ayé yòókù bá ti ta tiwọn tán, tí gbogbo ènìyàn bá ti ka ìròyìn. Ọwọ́ èkejì mi lówó wà ní. Ṣé bí ò bá sì ti sọ, eléèló ni ìwọ fẹ́? Onílẹ̀ tí ń bá mi ra á ni tí wọ́n fi wá sọ pé bó o sanwó o ò lọ. Bó dọ̀sán nígbà tí o bá kiri darí, wá sanwó fún mi. Àbó ti jẹ́. Ẹ máa ṣeun o, ẹ fún mi 40. Ó ní. Ó nígbà tí èkejì rẹ̀ dé ni. Àyà mi mọ ìgbà tí yóò dé ni mo ṣe ń rowọ́ bẹ́ẹ̀. Bí mo bá sì wá ta tèmi yìí tán tí n ò bá rí, màá wá gba díẹ̀ nínú tiẹ̀. Màá kiri lọ sí ọ̀nà tí ó máa ń kiri gbà. Ṣùgbọ́n èmi fẹ́ sáré dé Asípa o. Kò ní sí mi nílé o. Àlàbá rò títí. 30 ó ní wọ́n máa ń gbà tẹ́lẹ̀ lójoojúmọ́ tí àwọn méjèèjì ó jẹ́ ti 60. Ìdí rẹ̀ nìyí tí òun nìkan fi béèrè pé kí wọ́n fún òun ní 40, wípé kò ní nira láti ta 30 ti òun tóun ń tà lójoojúmọ́ tẹ́lẹ̀. Bí òun bá sì rìn sọ́nà tí Sámínù ń gbà, yóò rọrùn láti ta 10 tí òun gbà. Kí ọwọ́ àwọn ọlọ́pàá sáma tí ì tẹ Sámínù. Tìrònú ní Àlàbá fi ta gbogbo ìwé ìròyìn rẹ̀ tán. Bí ọwọ́ bá ti tẹ Sámínù ní ṣàǹgbáfọ́ nìyẹn. Àlàbá lọ sanwó ìwé tó gbà lọ́wọ́ baba oníwèé ìròyìn. Ó sì tibẹ̀ lọ jẹun ọ̀sán. Oúnjẹ náà kò lọ lẹ́nu rẹ̀ tààrà. Ó sàn kàn fi ẹnu ta lásán ni. Tàánú ló ń rìn kiri títí ilẹ̀ fi ṣú. Kò tó ẹrú tí yọjú sí òtẹ́ẹ̀lì kankan. Ẹni tí kò tilẹ̀ lè tí ì lọ gbá bọ́ọ̀lù nírọ̀lẹ́. Ọmọ àgùntàn tó sọnù kò gbọ́dọ̀ dára nù ju ti Àlàbá ọjọ́ náà lọ. Ilẹ̀ ṣú, ìdààmú ọkàn dé. Abẹ́ búkà tí wọ́n ti sọ di ilé kò tún ṣe é yà sí mọ́ àfi ẹni tí èdì bá fẹ́ mú. Ṣùgbọ́n fún pé bóyá Sámínù lè gba ọ̀nà ibẹ̀ lálẹ́, Àlàbá ń rin títí òró tó kọjá láti nǹkan bí aago 7:30 àṣálẹ́. Bóyá àtìmọ́lé ló sì wà báyìí lágọ̀ọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá kì í sì ṣe tí èèyàn lè fèrè lọ. Àjẹ́jẹ́ wìnì. Àlàbá kò fojú kan Sámínù. Nígbà tí ilẹ̀ ṣú tí ó rẹ̀ ẹ́, ó dá lójú pé ṣèèṣì ni òun tó ń fi lè rí Sámínù mọ́ lọ́jọ́ yìí. Ó rìn lọ sí ọgbà ilé ìwé kan ní Iyékéré. Ó wọ inú ilé oúnjẹ wọn lọ. Ó sì dùbúlẹ̀ sílẹ̀ẹ́lẹ̀. Ó mọ̀ pé bí kò bá ní bá ọlọ́pàá kankan kò gbọ́dọ̀ wá òun dé ìhín yìí bí kò bá sí nǹkan mìíràn nídìí rẹ̀. Láàárọ̀ ọjọ́ kejì, Àlàbá tún lọ sọ́dọ̀ ẹni tí ń ta ìwé ìròyìn fún wọn. Ó sì gba 50. Ìdí iṣẹ́ ẹni là á mọni lọ́lẹ̀. Iṣẹ́ sì ni ògùn ìṣẹ́. Èkejì rẹ̀ ń kọ́, ó wà, kò wá ni. Ó tún jí lọ sọ́sibítù ní bóyá yóò wà lónìí. Àlàbá múra sí títà ìwé náà nítorí ó ń fọkàn sí i pé bí wọ́n bá sí báńkì, òun ó lọ fi 100 kọ́bọ̀ tí ó ṣẹ́kù lẹ́yìn tí òun yọ owó oúnjẹ nínú èrè ọjà àná sínú báńkì. Ó yẹ kí òun ti fi owó tó jọjú kún owó àwọn kí àwọn ọlọ́pàá tó dá Sámínù sílẹ̀. Ó pẹ́ ó yá wọ́n ṣàgbọ́dọ̀ dá sílẹ̀, ṣùgbọ́n wọ́n lè gbé lọ sí ìlú rẹ̀ ṣá o. Ibo tilẹ̀ nílùú Sámínù, Àlàbá kò mọ̀. Bí wọ́n gbé lọ síbẹ̀,
Àlàbá mọ̀ pé Sámínù kò ní ṣàì padà wá bá òun kí ó tó dé. Owó àwọn gbọ́dọ̀ ti búrẹ́kẹ́ kó ti bù áyà lọ́wọ́ àṣekún. Bí wọ́n ti ṣílẹ̀kùn ní báǹkì làlàbá yọ sí wọn níbẹ̀ ọ̀kọ̀ọ̀kan lẹ́tí ẹ̀ ń wá báyìí. Ẹ̀ẹ́jọ́ rìn pọ̀ wá mọ́ ni. Ara ìkejì mi ní ọ̀yá. Kí ló mú? Ó lọ síbì kan. Mọ́tò tó wọ̀ wá jáàmù. Ṣé kò farapa púpọ̀? Pínrínpínrín ṣùgbọ́n òye kọ́ ó sì dákú. Ọkàn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ díẹ̀díẹ̀ báyìí ni. Ẹnu ya kọ̀wé báǹkì. Ọjọ́ wo ni jàǹbá ọ̀hún ṣẹlẹ̀? Níjẹta ni. Kì í sóun ló wá síhìn lánàá ni. Ó wá síhìn lánàá. Àlàbá kò mọ̀ pé Sámínù ti fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu. Bẹ́ẹ̀ sì ni bí a bá bí ọ̀bọ bí ìdí rẹ̀ ṣe di pípá yóò rí lò. Sámínù kì í sun àsùnpìyè. Bí ó ti sùn lọ lálẹ́ ọjọ́ yìí ni ló gbúròó mọ́tò kan tó dúró níwájú búkà tí wọ́n sùn sí. Ó yajú pẹ́ ó sì rí pé mọ́tò ọlọ́pàá ni. Kí ni wọ́n ń wá kiri lóru yìí? Àbí wọ́n ti ń wá àwọn ọmọ àsùnta dé òròtó? Ó fọwọ́ tó Àlàbá. Àlàbá yípo lásán ni. Ó tún já oorun lọ tó. Sámínù mọ̀ pé àwọn ọlọ́pàá yóò kó àwọn ṣùgbọ́n kò lè máa pariwo láti jí Àlàbá. Ó rántí ìgbà tí ọwọ́ àwọn ọlọ́pàá kọ́kọ́ tẹ òun rí nígbà tí òun jí owó gbé nínú àtẹ alátẹ. Wọ́n mú òun lọ sí kóòtù lọ́jọ́ náà lọ́hùn. Ibẹ̀ ni òun gbà dé ilé ìwé àwọn ọmọ aláìgbọràn ní Ìwó. Bí ọwọ́ bá tún wá tẹ òun lẹ́ẹ̀kan yìí bóyá ni Ìwó lè ràn mọ́. Nítorí náà bí ó ti rí mọ́tò àwọn ọlọ́pàá tí ó sì jí Àlàbá tí Àlàbá kò ṣeé jí ni ó ti ki àpò tí wọ́n ń kó owó pamọ́ sínú rẹ̀ mọ́lẹ̀ tí ó sì fẹsẹ̀ fẹ́. Àkàlàmàgbò má yọjú ọ̀rẹ́ ojú tiwọn ni yọ ọ́ jẹ. Bíná bá sì jóni tójú ọmọ ẹni tara ẹni la kọ́kọ́ gbọ́dọ̀ gbọ̀n kúrò. Ìmọ̀ tara ẹni nìkan kọ́ dandan gbọ̀n ni. Àti pé kò yẹ kí ọmọ ìyá méjì kó jọ kó owó orí ẹbọ. Àtótó arére. Ó yẹ kọ́mọ ìyá méjì ọjọ́ kówó orí ẹbọ. Ó wá ibi sápamọ́ sí tí ilẹ̀ fi mọ́. Nígbà tí ilẹ̀ sì mọ́ nígbà tí Sámínù kò gbúròó Àlàbá rárá ó lérò pé ọwọ́ ti tẹ̀ ẹ́ nìyẹn. Ó fura pé bí wọ́n bá bẹ̀rẹ̀ sí í fi ọ̀rọ̀ wá Àlàbá lẹ́nu wò ẹ̀rù ò bá Àlàbá tí kò bá àwọn ọlọ́pàá lórí yóò sì ti tú òun fó. Ó lè ti júwe ibi tí òun wà fún wọn. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ti pàṣẹ fún òun tẹ́lẹ̀ pé òun kò gbọ́dọ̀ kúrò ní ìlú àwọn láì gba àṣẹ lọ́wọ́ ìjọba. Ifẹ̀ ni òun sì tún padà sí yìí kójú má ríbi ẹsẹ̀ lóògùn rẹ̀. Òkèèrè láti kìlọ̀ mọ́tọ̀pá bọ̀ mí lójú. Bí wọ́n ti ṣí báńkì Ìlàrẹ́ láàárọ̀ ọjọ́ kejì Sámínù ni wọ́n kọ́kọ́ rí. Èkejì rẹ̀ dà ó wà lọ́jà. Èló ló fẹ́ fi pamọ́ lónìí? Mo wá gbowó ni. Ìwọ nìkan ló fọwọ́ bọ̀wé. Èmi nìkan ni. Èló ló fẹ́ gbà? 50 náírà ni mo fẹ́ gbà. Iye ọjà tí a fẹ́ rà nìyẹn. Nígbà tí akọ̀wé yẹ ìwé wọn wò ó mérí ó ní owó yín ò tilẹ̀ tó 50 náírà o. Bó sì tó bẹ́ẹ̀ ó lè gba gbogbo rẹ̀ tán àfi bí ẹ bá fẹ́ pàwé dé. Èló wá ni mo lè rí gbà nínú rẹ̀? Ẹ gbọ́dọ̀ ṣẹ́ náírà 2 kù nínú owó yín báyìí ná. A kò lè fún yín ju 82 lọ ná báyìí. Kò burú jù náà ẹ bá ń kó. Sámínù tọwọ́ bọ̀wé ó sì lọ. Gbogbo eléyìí ni Àlàbá kò mọ̀ nígbà tí òun tó ń lọ fi kún owó àwọn ní báńkì. Ó yà lẹ́nu pé wọ́n ní Sámínù wá sí báńkì lánàá ṣùgbọ́n bóyá ó fi owó síbẹ̀ tàbí ó kàn wá sọ nǹkan kan fún àwọn òṣìṣẹ́ báńkì ni. Ó wá sí ìlànà síbi bí ó sọ pé ọjà ni wọ́n wà nígbà náà tí òun dúró de òun lọ́hùn pé owó tí òun wá gbà ni ẹ ó jọ fi rajà. Ẹ ló wá sí ìlànà. Ó mà tó fi wá ni pé Sámínù wá sí ìlànà. Kí ni ọmọ yìí ń wí yìí? Èló ni Sámínù gbà nínú níhìn lánàá rí? Akọ̀wé báńkì lọ gbé ìwé owó ó sì kà á náírà 82. Ó ti gba gbogbo owó tán. Ẹnikẹ́ni kò dá ló mọ̀. Sámínù wá sí ìhìn lánàá ó gba owó tí a ti jọ ń tù ú jọ láti ọjọ́ gbọọrọ tí èmi ń jìyà kiri títì tèmi ń pe bí mọ́nú tèmi tún ní èmi ń kówó jọ ọ́ dé. Ó wá sí ìhìn lánàá ó sì gba gbogbo owó tí a ní nílẹ̀ yìí. Àwọn ọmọdé wọ̀nyí ẹ̀rí wàyó àbẹ́ẹ̀rí. Àwọn méjèèjì jọ ń kó owó jọ. Ọ̀kan nínú wọn gbẹ̀yìn wá gbowó ọ̀hún láì sọ fún èkejì rẹ̀. Àṣé eléyìí náà ń purọ́ lẹ́ẹ̀kan tí ó sọ pé tọ̀hún farapa. Àṣé Ọlọ́run ló tilẹ̀ yọ èmi alára. Nígbà tí ọmọ tọ̀hún fẹ́ gbà ju iye owó wọn lọ mo fẹ́ lọ bá mánéjà pé kó yá wọn lówó sí i nítorí inú mi a máa dùn bí mo bá rí àwọn ọmọ kéékèèké tí wọ́n múra síṣẹ́
tó tiwọn yìí. Wàyó tí wọ́n wá fi parí rẹ̀ yìí ni nǹkan tó tẹ̀yìn mi yọ. Ó wá gbowó níhìn lánàá. Òyì fẹ́rẹ̀ gbé Àlàbá lulẹ̀. Kò mọ ìgbà tí ó jáde kúrò nínú báńkì. Kò mọ bí ó ṣe rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Ó fẹ́ẹ̀ ya wèrè. Ó ń tẹsẹ̀ bọsẹ̀ ní bí ọ̀mùtí. Akọ̀wé báńkì ń pè é padà ṣùgbọ́n kò gbọ́. Ó jáde lọ bí ẹni tí ń ṣe ìrànràn lórí ìsùnsùn. Ẹ yẹ ká dojú ọjà ká wo ohun tó ń bẹ níbẹ̀. Mò ń padà bọ̀. Nìbàdàn, ẹ̀yin náà gbé polówó ọjà yín wá sórí ètò Àyọkà. Ó dá mi lójú pé gbogbo ayé ni ó bá wa gbọ́. Òyì fẹ́rẹ̀ gbé Àlàbá lulẹ̀. Kò mọ ìgbà tí ó jáde kúrò nínú báńkì. Kò mọ bí òun ṣe rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Ó fẹ́ẹ̀ ya wèrè. Ó ń tẹsẹ̀ bọsẹ̀ ní bí ọ̀mùtí. Akọ̀wé báńkì ń pè é padà ṣùgbọ́n kò gbọ́. Ó jáde lọ bí ẹni tí ń ṣe ìrànràn lórí ìsùnsùn. Ó lọ jókòó lábẹ́ igi kásíà dógóyárò kan lẹ́bàá títì. Ó pẹ́ púpọ̀ kí ojú rẹ̀ tó bẹ̀rẹ̀ sí là díẹ̀díẹ̀. Oorun ojú rẹ̀ ń dá, ojú rẹ̀ ń wálẹ̀. Ó sì àkíyèsí pé ìwé ìròyìn tí òun gbà láàárọ̀ wà lábíyá òun. Bí ẹ̀bìtì kò bá ní lè peku, ó ṣàyẹ kí ó dá ẹyìn padà fún ẹlẹ́yìn. Ó dìde nílẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ta ìwé ìròyìn rẹ̀ kiri. Ó pẹ́ kí ó tó tà á tán ní tòótọ́ ṣùgbọ́n kò ta ọ̀kankan ṣẹ́kù. Ó lọ sanwó fún baba oníwèé ìròyìn. Owó tó wá ṣẹ́kù sí òun náà lọ́wọ́ pátápátá báyìí jẹ́ ó lé díẹ̀ ní náírà 2. Inú bẹ̀rẹ̀ sí bí sí ara rẹ̀. Irú ayé wo lòun wá tí ní tòun yìí? Ẹlòmíràn ń soríire wáyé. Ó jayéjayé kó tó kú. Ẹlòmíràn á sì wàhù. Á jìyàjìyà. Èwo ni irú ayé tí òun wá ní ti òun ọjàre? Tí òun soríire wáyé tóhun ò soríire wáyé débi pé òun ò máa bá wọn jayé, tí òun ò sì máa mọ̀ sí wàhù ṣùgbọ́n tí òun ń jìyàjìyà. Ó ní ǹjẹ́ òótọ́ pé ní ilé ayé yìí báyìí? Ǹjẹ́ òdodo lè gbé ẹnikẹ́ni débì kankan? Tá ìbátú fìyà jẹ òun títí láì nídìí. Òun sá kúrò lóko omi nì. Owó tí òun mú sá ó lè já lọ lápò òun kí ilẹ̀ tó mọ́. Àwọn ẹni ẹlẹ́ni gba òun ṣiṣẹ́ nífẹ̀ẹ́. Orí inú òun tó tako tòde. Ìwọ̀nba kọ́bọ̀ méjì tí òun ìbá sọ pé òun mú kúrò níbẹ̀ wọ́n tún gbà lọ́wọ́ òun lórí pápá bọ́ọ̀lù. Òun tó ń ṣiṣẹ́ bí aago. Òun ń sun búkà bí ọmọ ìta. Òun ń tojú bọ ilé onílé tàwé nínú òjò nínú ẹ̀rùn nínú ọyẹ́ nínú ooru. Ọjọ́ tí òjò yóò wẹ òun lẹ́nu nù tí òun ó máa gbọ̀n wéwéwé. Òun gbìyànjú. Òun kówó jọ díẹ̀díẹ̀. Alágbèédá sì tún gbà á lọ́wọ́ òun. Ǹjẹ́ òótọ́ pé báyìí? Àbí ó sì lè jẹ́ pé nítorí èrú ni òun fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni kò ṣe parẹ́ mọ́ òun lọ́wọ́ ni. Wípé ilé tí a bá fi tọ́ mọ èrè ní í wò. Wípé bí a ṣe he àdá lóko ogbó iní ṣe sọnù lóko ọ̀dàn. Wípé owó tí a bá fi èrú bẹ̀rẹ̀ kò lè ṣàìfìdí rẹmi. Òwò tí a bá fi èrú bẹ̀rẹ̀
kò lè ṣàìfìdí rẹmi. kò burú, ẹṣin kì í dáni ká má tún gùn. owó ìwé ìròyìn náà ni òun ò máa bá lọ. bàbá oníwèé ìròyìn kò ní ṣàì máa fún òun ní iye tí òun bá ń fẹ́ tà láràárọ̀. ìgbà tí kì í bá ṣe èrú ni òun fi bẹ̀rẹ̀ èyí. bí yóò ṣe tún dojúrú yóò ṣojú òun. ó wá tẹra mọ́ ìwé ìròyìn ní títà ní tòótọ́, ó sì tún bẹ̀rẹ̀ sí í re owó jọ. lẹ́yìn náà ó tún kọrí sí báńkì. akọ̀wé báńkì bá kẹ́dùn òfò tí ó ṣe níjọ́sí, ó sì ṣàdúrà fún un. ó káre ọmọdé yìí, ọlọ́run ràn ọ́ lọ́wọ́, múra tẹpámọ́ṣẹ́. ọjọ́ mélòó lowó fi di gọbọi bí èèyàn kò bá ṣàfira. ẹ ṣeun, tiyín náà dáa o. ǹjẹ́ ẹ lè fún mi ní náírà 2 tọ̀hún tó ṣẹ́kù tẹ́lẹ̀ kí n fi ra nǹkan tí n ó máa lò ní yàrá tuntun tí mo fẹ́ gbà. akọ̀wé báńkì pinnu láti ràn lọ́wọ́, ó sì bá ṣe é wípé bó ti ń tajà ni kó máa mówó wá sí báńkì. kí inú rẹ̀ dùn, ó ń fò léńteléńte lọ. bí ó ti ń jáde ní báńkì, ó sáré bọ́ sójú ọ̀nà. àfi bí oníkẹ̀kẹ́ kan ti yí mọ́lẹ̀ kítọ́kítọ́ tí àwọn mọ́tò tó ń lọ lọ́tún ló sì bẹ̀rẹ̀ sí tẹ bírèkì akọ tí táyà ńlá náà fò ní títì. gbogbo ènìyàn ti sáré dé, wọ́n ti bò ó bí àwọn ajẹbọ ti bo ẹbọ. ẹnìkan fà lápá bọ́ sí ẹ̀gbẹ́ títì, ẹlòmíràn sì ń bọ́ ẹ̀wù ọrùn rẹ̀. ẹ̀jẹ̀ ti bò dárudáru, kò sì mọ ìgbà tí ó yí gbé òun lọ. ilé ìwòsàn ló ti jí. ó rí i pé nọ́ọ̀sì kan dúró lẹ́gbẹ̀ẹ́ ibùsùn òun. ó wò yíká, ó sì rí ọ̀pọ̀lọpọ̀ aláìsàn ní yàrá náà. ó ti jí o. obìnrin ni nọ́ọ̀sì náà. ó ṣeun nọ́ọ̀sì, fún ní gẹ̀ẹ́ omi kan mu kí o sì daṣọ bò mọ́lẹ̀. lẹ́yìn náà fún ní àwọn oògùn tí mo kó fún un kó lò nígbà tí ó bá jí. ìhín ni kó sùn lónìí o. bí ó bá sì wá sí nǹkan abàmì kankan kó dàárọ̀ kó máa lọ sílé rẹ̀ ńlókù. ṣùgbọ́n tètè jẹ́ kí n rí àwòrán rẹ̀ tí wọ́n yà o. nọ́ọ̀sì gbé ife omi fún àlàbá. àlàbá sì dágẹ̀ẹ́ díẹ̀. láìpẹ́ akọ̀wé kan gbé àwòrán fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ inú ìwé mànàmáná kan dé. nọ́ọ̀sì yẹ̀ wò, ó sì bu ẹ̀rín sẹ́rẹ̀kẹ́. eégún rẹ̀ kankan ò dá o, ṣùgbọ́n jẹ́ kí n lọ gbé han dókítà náà. bódọ̀la kó o máa lọ sílé rẹ ni, bí dókítà ti wí lẹ́ẹ̀kan. mò ń lọ gbé fún dókítà náà. sáà ẹnu àgbà ńlòbì tí í gbó. àwọn nọ́ọ̀sì kan tún wà níbẹ̀ tí wọ́n wo àwòrán náà fẹ́nẹ́fẹ́nẹ́. gbogbo wọn ló sì gbà pé èyí tí ó le jù nínú ìjàmbá náà ó ti kọjá. nọ́ọ̀sì daṣọ bo àlàbá. kò sì pẹ́ tí àlàbá fi sùn lọ. nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́, wọ́n dá àlàbá sílẹ̀ pé kí ó máa lọ sí ilé rẹ̀. ẹnìkan ó ti bá fọ aṣọ rẹ̀ tí ẹ̀jẹ̀ yí, wọ́n sì wá kó aṣọ náà fún un báyìí pé kí ó máa wọ̀ ọ́ lọ. ìgbà yìí ni àlàbá tó fura pé kì í ṣe aṣọ tóun ló ti wà lọ́rùn òun látànà. àlàbá kó aṣọ rẹ̀, ó fẹ́ wọ̀ ọ́, ṣùgbọ́n bí lè ń jóbó lè ń jà. ẹni ebi ń pa ò ní ṣàìwí tirẹ̀. ibi tí ọkàn rẹ̀ kọ́kọ́ lọ ó ní owó tó fi sínú àpò lánàá, owó tí ó gbà ní báńkì àti èyí tí ó ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. ó yẹnú àpò rẹ̀ wò, àti ẹ̀wù àti ṣòkòtò. kò sí owó kankan nínú aṣọ rẹ̀. ọ̀kẹ́rẹ́ ṣẹ̀ṣẹ̀ wá gorí ìrókò gan-an ni. ó ṣẹ̀ṣẹ̀ wá gorí ìrókò pátápátá. ó wá gorí ìrókò. ọwọ́ ọdẹ kò lè tó mọ́, ìbọn ọdẹ kò lè tó mọ́, ògèdè ọdẹ kò lè ya tílẹ̀, èpè ọdẹ kò ràn án, ẹ̀bẹ̀ ọdẹ kò tẹ́ lọ́rùn, èdè ọdẹ kò sì lè mú. ejò ti kó sínú àgé, ọ̀rọ̀ ti di sáwùrá. ó ku ẹni tí yóò tọwọ́ bọ inú àgé tí yóò lè wọ ejò jáde. èkì kó ilá, ó ti gbára rẹ̀ lọ́wọ́ ọ̀bẹ. wèrèpé ti gbára rẹ̀, ó sì tún gba igi oko. ẹni tó rí ikún nínú igbó tó mú àdá ọwọ́ rẹ̀ tó sọ ọ́ fèrèfè sí ikún. àdá kò bá ikún sá lọ. aládàá sì wá bẹ̀rẹ̀ sí wá àdá. ó ń wá àdá títí kò rí. ikún ti lọ, àdá ti nù. ìtumọ̀ àdánù nìyí. ibi pẹlẹbẹ ni àdá àlàbá tún fi lélẹ̀. àtótó arére. orí kẹfà odi ẹ̀wù. orí kẹfà odi ẹ̀wù. ojú ìwé 56. àlàbá jókòó lábẹ́ igi àgbáàrín. ayé ń lọ ọmọ lára, ọkàn rẹ̀ kò sí níbẹ̀. ọ̀rọ̀ ara rẹ̀ ti sú
ọ̀rọ̀ ara rẹ̀ ti sú pátá porongodo. irú kẹ̀kẹ́ tí ó yí òun mọ́lẹ̀ kítọ́kítọ́ níwájú báńkì nílà rẹ̀ kò ṣe pa òun yányán, tàbí kí mọ́tò kan kó tún mú kẹ̀kẹ́ yìí gùn kí gbogbo rẹ̀ wá yípọ̀ mọ́ ara wọn níbẹ̀, kí àwọn panápaná máa wá yanjú rẹ̀, kí òun ti kú fínfín dípò èyí tí òun dákú lọ́rán gbọ́ndán tí òun tún wá jí sínú ìṣẹ́ àti ìyà yìí. nígbà tí òun sì dákú lọ gbádárí bẹ́ẹ̀, kí ni í ṣe tí òun ò gba ibẹ̀rẹ̀ kọjá sọ̀rùn tí òun tún bọ́ sí ayé níbi tóun ti wá ń jìyà yìí? kí ni í ṣe tí àwọn nọ́ọ̀sì àti dókítà kò kúkú gún òun ní abẹ́rẹ́ tí yóò pa òun, tàbí kó tilẹ̀ ṣèèṣì lọ́wọ́ wọn? àṣé lóòótọ́ ni pé ẹni tí ń wá kú kiri kì í rí kú, ẹni kú ń wá kiri ni kú ń lé kiri. ó tún wo ojú títì níwájú rẹ̀, mọ́tò ń lọ lọ́tùn-ún, wọ́n ń lọ lósì. àbí kí òun sáré síwájú kí òun kó sẹ́nu ọkọ̀ kí mọ́tò pa òun bí adìẹ, àbí kí òun sì juwọ́ sí mọ́tò kan kó gbé òun lọ sí Iléṣà. bóyá bí òun bá dé Iléṣà òun lè tún ẹrù òun dì lọ́hùn-ún, ṣùgbọ́n ibo ni akú wárápá lè sá lọ fún wárápá? ibo ni onígẹ̀gẹ́ lè pẹ̀mọ́ sí fún gẹ̀gẹ́ ọrùn rẹ̀? ibo ni iná rí tí èéfín kò ní lè tẹ̀lé lọ? yérèrè ẹ parí. ẹ̀rín pa Àlàbá nígbà tó gbọ́ tí oníyéré ń polówó yéré. nítòótọ́ lebi ń jẹ níkùn, ṣùgbọ́n oníyéré kò ní gbowó ni, àti pé díẹ̀ ní tebi. lóòótọ́ wọ́n á ní ebi kì í wọnú kí ọ̀ràn mìíràn tó ń wọ ibẹ̀, ṣùgbọ́n ọ̀ràn ẹ̀dùn ọkàn Àlàbá bó ti jókòó lábẹ́ àgbáàrín yìí kọjá ọ̀rọ̀ nípa oúnjẹ. ọ̀rọ̀ náà ló ń kẹ̀rìrì lọ́kàn rẹ̀. ọ̀nà ibo lèèyàn lè bá ọ̀nà yẹ̀wùjá? òrùngbẹ́ngbẹ́ náà á gbọ́ ti òrùngbẹ. èèyàn lè mú mi nítomi, ṣùgbọ́n kò sí mòkúrò nítòsí, bẹ́ẹ̀ ni kò sì sí abọ́ ìbomimu. ó wo ilé tí igi àgbáàrín yìí kù sí iwájú rẹ̀. ó rí ènìyàn nínú ilé lọ́hùn-ún. ó dìde lọ bá a. ẹ káàsán níyìn o. ìwọ ta ni o? ẹ jọ̀ọ́ mo wá tọrọ omi mu ni o. bàbá àgbà kan jáde, ó bomi fún un mu. Àlàbá mu mi, ìnira rẹ̀ sì dínkù díẹ̀. ṣé oúnjẹ àárọ̀ tí wọ́n fún un ní ọsibítù ń bẹ nínú rẹ̀? bí ó tilẹ̀ yẹ pé kò ju ẹ̀kọ pípò lógbólógbó kan báyìí tí kò kún aha lọ, pẹ̀lú àkàrà rìndìnrìndìn mẹ́rin. kí òun máa mu mi lé ná. ní ti oúnjẹ, ẹnu wo ni òun tilẹ̀ rí tí òun ó fi jẹ oúnjẹ kankan? òun á sì yanu pàgàlà, òun á sì tòkèlè bọ́. yérèrè ẹ parí. obìnrin oníyéré yìí, fi mí sílẹ̀ ọjàre. ó wàá rí ibòmíràn kiri yéré rẹ gbà ní gbogbo Ifẹ̀ àfi ọ̀nà ọsibítù lọ́jọ́ tí wọ́n dá Àlàbá sílẹ̀ lẹ́yìn ìjàmbá tó yẹ kó pa tí ọ̀pá. ó sì rí ibòmíràn gbà kiri yéré àfi ìgbà tí ebi ń pa Àlàbá tí Àlàbá kò sì lówó tí yóò fi kó yéré lọ́wọ́ rẹ̀. ṣọ́ra rẹ obìnrin yìí o. nítorí àìbáàmọ̀ Àlàbá ń ronú ni kò sọ̀rọ̀ kí ènìyàn lè gbọ́. yérèrè ẹ parí. obìnrin oníyéré yìí ń kiri lọ sọ́nà Sábó. ọ̀nà rẹ̀ ń jìn díẹ̀díẹ̀ sí ibi tí Àlàbá wà. ilé ìwòsàn ló tilẹ̀ ti ń bọ̀ ni àbímọ̀ rẹ̀? Sábó ló ń lọ ni àbí yóò tàta tòpò sígboro? bí ènìyàn ní kọ́bọ̀ méjì péré lápò, ṣé bí olúwa rẹ̀ ìbá sì kó yéré díẹ̀ kó máa yan sẹ́nu lọ́kọ̀ọ̀kan? yéré díẹ̀, ẹ̀pà díẹ̀, kó mọ ìgbà tó dìde nílẹ̀ lábẹ́ igi lẹ́yìn tí ó ti tọrọ omi mu tán. kò sì yẹ kí onílé tún máa wo òun lórí ìjókòó lábẹ́ igi níbẹ̀ kí òun sì yára gbéra nílẹ̀ lókù, bí kò bá sí nǹkan mìíràn nídìí rẹ̀. bí òun bá dúró jù bẹ́ẹ̀ lọ, oníbàárà ń bá olè bọ̀nù. ó kúrò lábẹ́ igi àgbáàrín. kì í ṣe pé ó kúkú mọ ọ̀nà ibì kan pàtó tí òun ń lọ, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ń darí rẹ̀ lọ sọ́nà Sábó. ó ń lọ, ìrònú mú sunsun. yérèrè ẹ parí. oníyéré kò kúkú mọ̀ pé Àlàbá ń gbọ́. obìnrin yìí kò tilẹ̀ ní jẹ́ kí ènìyàn sinmi ni. bí ó bá dé hìn yérèrè ẹ parí, bó tún dé ọ̀hún yérèrè ẹ parí. kò sí ibi tí kìí kiri dé ni. àbó ti jẹ́ àbí Àlàbá ni wọ́n ní kó kiri fún ni. ó tajú kán, ó sì rí pé obìnrin yìí ti pàtẹ yéré rẹ̀ sídìí igi ọdún kan báyìí. ó ti jókòó, ó sì ti ń ta yéré rẹ̀ níbẹ̀. àbí tẹ̀ẹ̀kan kọ́ nìyí ni àbí òmíràn ni?
ó dàbí ẹni pé eléyìí da aṣọ síbẹ̀ ni tẹ́lẹ̀ ó dá ìsọ̀ síbẹ̀ ni tẹ́lẹ̀ nítorí pé àwọn tí ń kẹ́pà lọ́dọ̀ rẹ̀ wọ́n pọ̀ ju ẹni tí ó ń kọjá lọ lásán tó sọ̀ láti tẹ̀pà fún àwọn ènìyàn ìtòsí ibẹ̀. kì í ṣe pé ẹnìkan ṣoṣo péré òun ló pè é lórí ìkiri ni ó ṣe sọ̀ lọ tajà fún wọn. àwọn aláàrò kan ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ àlàbá bàrá ni àwọn náà yà sọ́dọ̀ ẹlẹ́pà. èéṣe ó ń fi àwúre tajà ni àbí ó ní oògùn awọ́rò? àlàbá náà yà sọ́dọ̀ ẹlẹ́pà yìí kò kúkú ní nǹkan mìíràn tó ń lọ ṣe níbikíbi, bẹ́ẹ̀ sì ni ojú kì í gbowó kó tó wòran fún ni. ẹ bá mi kó oníkọ́bọ̀ kẹrùn yéré àtẹ̀pà kọ́bọ̀ méjì kọ́bọ̀ méjì ní tèmi o, ẹ̀pà nìkan. wọ́n ń ṣe wọ̀dùwọ̀dù lọ́dọ̀ ẹlẹ́pà, àlàbá kò sáàrin wọn. ó gbìyànjú àti rántí ọ̀nà tí sámínù gbà tí ó fi kẹ́pà láìsanwó tí ó sì gba sẹ́ńjì lọ́wọ́ ìyá ẹlẹ́pà ní òkè sódà. èèyàn gbọ́ọ̀rọ̀ kì í kú lẹ́ẹ̀mejì. ẹni bá mi kó tèmi náà ni. ǹjẹ́ ìyá ẹlẹ́pà yìí ó ṣe kó ní gan-an? ó já fáfá jọjọ, kámákámá ló ń dá oníkálukú lóhùn. síbẹ̀síbẹ̀ ẹnu nìfà wà, bóyá ajẹ́sẹ̀ ebo lábo ìjẹ́ǹjẹ́ ànádùn mi horo. ẹ bá ń kó tèmi náà ṣe àbí èló ló fẹ́? ó ní kọ́bọ̀ méjì. kíákíá ẹlẹ́pà ti wọn agolo pẹlẹbẹ méjì, oorun ó fẹ́ ó di ẹgbẹ̀rin rẹ̀, ó nà sí àlàbá. owó dà? ṣé bí mo ti fún ọ lówó? èló ló fún mi? nígbà wo ló fún mi lówó? èmi ti fún ọ lówó. àlàbá ti gba ẹgbẹ̀rin ẹ̀pà sọ́wọ́, ó ti ń sọ ẹ̀pà sẹ́nu lọ́kọ̀ọ̀kan pẹ̀lú ògbójú, ṣùgbọ́n ìbẹ̀rù ń bẹ nísàlẹ̀ ikùn rẹ̀. ọmọ yìí bá mi mówó mi ó jèrè. àní mo fẹ́ gba sẹ́ńjì owó mi tó kù. ó lè. ìyá ẹlẹ́pà ti dìde gáú nídìí ẹ̀pà, ó ti fún jàmánú, ó nawọ́ gán àlàbá lẹ́wù, ó bù ú so. ẹ̀wù àlàbá sì ń ya ẹ̀wù lọ́wọ́ rẹ̀. ìwọ náà fún lówó rẹ̀ àbí? àbára àwọn jàgùdà ni bí wọ́n ti ṣe nù. wọ́n pọ̀ nílẹ̀ yìí báyìí o, àwọn ọmọkọ́mọ gbogbo ọ̀pálà pa wèrè. ibi tí àlàbá gbọ́mọ ní ọ̀rọ̀ ẹnu nìyí. àfi òjò àbàrá tó bẹ̀rẹ̀ sí í rọ̀ lé lórí tí kálukú ń yan ibi tó bá fẹ́ kí bẹ́ńdẹ́ sí àlàbá lára. ìgbà tí ìgbà mú, wọ́n pa bí ejò àìjẹ, wọ́n lù ú bí bàrà. ẹ̀pà àbí ńlá? kí ló tún jẹ́ ẹ̀pà? èyí tí àlàbá dì mọ́wọ́ ti fọ́n kálẹ̀, ó sì ti yípọ̀ méèpẹ̀. jẹ́ ń lu tèmi náà jàre. òótọ́ mà ní, wọn a sì ní nígbà tí gbogbo ayé ń lù ú, kí ni ìwọ náà ń wò tí ò fi lu tirẹ̀? bó bá rí bẹ́ẹ̀ èmi náà fọwọ́ bá o, nítorí àbúrà ríra. ó mà ń kú lọ. ìgbà náà ń kọ́? ẹni àmọ̀rí ìbá kú, ìgbà tí ò tí ì kú kí ló wúlò fún? bó bá fi lọ kú, a sì di ẹrù ìyá ẹlẹ́pà. ẹni tó bímọ ọ̀ràn ní pọ̀n. ẹlẹ́pà náà tètè fura pé bí arọ́ bá mu oògùn ìyàgbẹ́, wàhálà ló ń dá fún àwọn aráalé rẹ̀. bí wọ́n bá pa á kalẹ̀ tán báyìí, gbogbo wọn ni yóò sá lọ. béèyàn fà wọ́n, wọn ò ní nírù. fúnra ìyá ẹlẹ́pà ló wá bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n. ẹ dákun ẹ fi sílẹ̀, ẹ jẹ́ ó máa lọ. láì sanwó, mo bun. ọlọ́run ó bá mi yọ lápò rẹ̀. ẹ̀yin náà ẹ tó ń gbolè láàyè nù. má dá lóhùn, ṣebí àwọn olè ni wọ́n yí ọdẹ tí wọn ò lè máa gbé gbogbo àtẹ lórí alátẹ. wò ó ẹlẹ́pà, gbé igbá ìpà rẹ síwájú lọ́hùn-ún kí o kúrò níwájú ilé mi, n ò lè jẹ́rìí. ẹja tuntun ti wọnú omi. bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ni àwọn tó ń lu àlàbá tó ń lù ú lọ. ó mà sì ń kú lọ o, nítorí ìkúnlẹ̀ abiyamọ. ojú àlàbá ti ń yíbò, igbe tó ti ń ké tẹ́lẹ̀ tó ti ń han ènìyàn létí kò wá là kóróko tó bẹ́ẹ̀ mọ́. àwọn tó ń lù ú bẹ̀rẹ̀ sí í sá lọ lọ́kọ̀ọ̀kan ní tòótọ́. inú àlàbá kò dùn pé wọ́n ń sá lọ. ó wù kí wọ́n lu òun pa, kí òun kúrò nínú ìṣẹ́ àti ìyà yìí, kí òun kọrí sí ọ̀nà ọ̀run, kí òun máa lọ sinmi. irọ́ o, àfi bẹ́ẹ̀ bá lù mí pa lónìí. ó tiraka fọ́ ní o. òun náà kọ́ ló ń sọ̀rọ̀. ó pa ìrora mọ́ra, ó dìde nílẹ̀, ó lọ́mọ ya ẹlẹ́pà. bàbá kan báyìí tó dúró lọ́ọ̀kan tó ti ń wòran wọn wá súnmọ́ wọn. ṣé àìsí alàgàtà ni ènìyàn méjì fi ja ìjà lájàkú? tiẹ̀ ti jẹ́ ìwọ ọ̀ya ẹlẹ́pà. ẹ mà ṣe ń wo bàbá òdì ẹ̀wù. ọlọ́run ò mà ní jẹ́ kí ẹ rí alákòwá bá o. jẹ́jẹ́ mi ni mo ń kiri ẹ̀pà mi ní kíní jàgùdà yìí kẹ́pà lọ kọ́bọ̀ méjì
tí ó fún mi lówó. Mo sanwó fún ọ, mo sanwó fún ọ, ó lè. Bẹ́mi ló lè ní bí wọ́n ni, sá máa lọ, mo bùn ọ. Ó kò ní tiẹ̀ níwájú, èṣù ò gbọ́dọ̀ ṣe ènìyàn méjì pọ̀. Irọ́ ni o, àfi bọ́ bá lù mí pa lónìí, tiẹ̀ ti jẹ́ ìwọ ọmọ, nítorí agbẹ́jọ́ ẹnìkan dá, àgbà òṣìkà ni. Ṣé ẹ rí i, mo kẹ́pà kọ́bọ̀ méjì lọ́wọ́ ìyá yìí, mo sì ti fún un lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kọ́bọ̀ 10 alápapọ̀, mo sì wà á ní kó fún mi ní ṣẹ́ńjì, kò sì tún fẹ́ fún mi mọ́. Ìwọ fún èmi lówó, ṣé o lè fi ojú rẹ méjèèjì búra? Kọ́bọ̀ 10 alápapọ̀. Ẹlẹ́pà rẹ́rìn. Ọlọ́run ti dájọ́ ìdáadáa. Ẹ dákun bàbá, òdì ẹ̀wù. Ọlọ́run ọ̀dọ̀ ọmọ yín sí. Ẹ ní ṣòwò àdánù. Ẹ bá mi yẹ inú igbá mi wò, kí ẹ sì wo gbogbo ara mi. Bí ẹ bá rí kọ́bọ̀ 10 alápapọ̀ kankan lọ́wọ́ mi bí mo ti dúró yìí, bí ẹ bá fi rí ọ̀kan, a jẹ́ pé mo purọ́ mọ́ ọmọ ọlọ́mọ yìí ni. Ojú Àlàbá kéré, ó dá a lójú pé ìyá ẹlẹ́pà mọ ẹjọ́ rẹ̀ láre ló ṣe ń sọ̀rọ̀ tó yan ká báyìí. Bí ògùn ẹni bá dáni lójú, dandan ni ká fi lù rí. Bàbá òdì ẹ̀wù, èyí tí mo sọ kalẹ̀ tí mo pàtẹ níhìn lónìí yìí kò tí ì ju kí ènìyàn fi lè rìn láti ìhìn dé oríta ọ̀kan lọ. Òde ọlọ́mọ ńlá ti lọ látàárọ̀ tó fi jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ wá ń pàtẹ níwòyí ni. Àwọn oníbàárà mi ti ń dúró dè mí tipẹ́. Àwọn tí wọn ó sì kọ́kọ́ kẹ́pà lọ́wọ́ mi lónìí náà ni kíní burúkú yìí bá dọ́dọ̀ mi. Ṣẹ́ńjì ni gbogbo wọn fi kẹ́pà. Kò sì sí ẹni tó fún mi ní kọ́bọ̀ 10 lápapọ̀. Èmi náà ò sì mú ọ̀kankan wá sí ìhìn tẹ́lẹ̀. Bí ẹ bá fi rí kọ́bọ̀ 10 lápapọ̀ lọ́wọ́ mi, a jẹ́ pé mo jí ni, tàbí kó sì jẹ́ owó ọmọ yìí ní tòótọ́. Ẹ má dá lóhùn ọjàre bàbá. Báyìí ni kọ́bọ̀ 10 ọ̀hún, àtàárọ̀ ni mo ti ń dì í mọ́wọ́ kiri. Mo sì wá kẹ́pà oníkọ́bọ̀ 2 níbẹ̀ ni mo wá ní kó fún mi ní ṣẹ́ńjì tèmi. Bàbá náà wo Àlàbá títí ó rẹ́rìn ó mi rí. Ó dáa ọmọ, èló ló wá kù sọ́wọ́ rẹ báyìí? Owó ti tán lọ́wọ́ tèmi. Kò burú, ìwọ ọ̀ya lẹ́pà, àgbà ní gbà, fi ṣe oṣù kó o sì fi kunra. Fọwọ́ ranú. Èké lò ó ní kọ́bọ̀ 2, alọ́ níta hun àbọ̀ níta náà rẹ̀. Alábàáhùn ló lọ jí iṣu àná rẹ̀ wà nínú oko. Ní àná rẹ̀ ló bá ká mọ́bẹ̀. Àná ò ṣe méní kò ṣe méjì, ó kun ìtàkùn ló fi de alábàáhùn mọ́ kùkùté nínú oko. Gbogbo èrò àlọ, gbogbo èrò àbọ̀, ẹ̀sín ni wọ́n fi alábàáhùn ṣe bí wọ́n ti ń lọ lọ́nà ọjà láàárọ̀. Yẹ̀yẹ́ ọjọ́ náà ò láàlà. Àmọ́ nígbà tí ó di ìrọ̀lẹ́ tí wọ́n ń darí ti ọjà àbọ̀, tí wọ́n tún bá alábàáhùn lórí okùn lára kùkùté nínú oko àná rẹ̀. Àná mà ni wọ́n bẹ̀rẹ̀ sí í dálẹ́bi o, pé bí ènìyàn kì í bá ṣe ìkà, kí ènìyàn so ènìyàn mọ́lẹ̀ látàárọ̀ láì sí ẹran, láì jẹ láì mu. Ọ̀tọ̀ọ̀tọ̀ àná rẹ̀ náà nìyí. Bí wọ́n má sì ti tún wá ń wí nírọ̀lẹ́ nìyẹn o. Nítorí náà ìyá ẹlẹ́pà, Ọlọ́run ó fòfò rẹ̀ mí. Kàákún sàrà, owó a máa bọ́ sọnù lọ́wọ́ ẹni. Àlọ́ ń tahun, àbọ̀ ní tàná rẹ̀. Ẹ jẹ́ kí n wo ojú ọjà kó tó di wípé a tún padà sórí ètò.
káàbọ̀ padà látòjú ọjà. ẹ má gbàgbé ìwé tá à ń kà lọ́wọ́ òun náà ni ìwé atótó arére látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkèdìjí.